Èyí pé àwa là ń ṣe ìwádìí, àwa mọ̀ pé bọ́mọdé bá ń jí dé oko. Ìwádìí ló máa bá gbogbo ìwé. A máa bá kú. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀dọ̀ Olúṣọlá Akínsọ̀rọ̀ ṣe rí. Mo dúpẹ́ gidi gan ni. Bákan náà, mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi kan bẹ́ńdì. Tí kì í bá ṣe àwọn abiyamọ gidi tí wọ́n sì ń dúró ti ìgbà yìí èmi á máa dùn pé abàyè lágbádá ti ń ta àkàrà dídí. Àwọn èèyàn wa máa ń gbà yẹn àkàrà kan bá ń bẹ tí wọ́n ti sọ ìgbà lóde tí wọ́n máa ń ṣe sínú nylon àkàrà chip àkílà máa ń pè nígbà náà àwọn máa ń tà ìfọ́ àwọn kí wọ́n bẹ̀. Ìyá mi àlẹ́ mọ́tò sàdíà lókè àdúrà ní mọ́tàlá ẹ bá ń gbé máa fara wọn ní. Torí pé ní ọdún tí àwọn wá nẹ́tíwọ̀kì tí àwọn máa bọ̀ lókè torí ọlọ́run ẹ máa bọ̀ lókè. Ọdún táwọn wá nẹ́tíwọ̀kì kiri ìyá yìí dúró ilé gbàgbé nígbà mo lọ sí Inspiration FM. Èmi ọmọ ìyàtọ̀ láàrin jíǹgù àti dẹ́mò kan mọ̀ káàkiri lóye. Wọ́n lè lọ ṣe jíǹgù àìlérò pé dẹ́mò ni wọ́n lè ṣe. Àwọn ni wọ́n fún mi lówó tó ń ṣe dẹ́mò àkọ́kọ́ wípé ìta fẹ́ sọ̀rọ̀ lé lórí mo dúpẹ́ gidi gan ni lọ́wọ́ mi. Bákan náà, àwọn alábàágbé tá a bá ní alábàágbé tó dáa léèyàn mọ ọwọ́ ara wọn. Mo dúpẹ́ lọ́wọ́ Ṣéhù Ọlọ́lá láti ilẹ̀ Ìdó wa. Ọmọ Ìbàdàn ni wọ́n. Ọmọ Ọlọ́lá sọ̀rọ̀ wọ́n. Ọmọ Awúkéjìdé, ọmọ Afọ̀kójò rọ̀, òjò ọba mi lọ́nà kò sẹ́yìn. Ìlú ìṣẹ̀dáyé ni ọ̀la. Ṣéhù mi ìjọba mi ìjọba máa ń rí ìrọ̀lẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ olólùfẹ́ ọ̀gá wa Aláàjì Oríyọmí Hamzat tẹ́wọ́ jẹ́ ti àdúgbò tèmi náà ní tá a ti bí mi. Ẹjọ́ bá mi dìde bá mi fara ní. Àwọn olólùfẹ́ àkùbà mo dúpẹ́ gidi gan ni mo dúpẹ́ gidi gan. Bàbá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ilé àwọn bàbá wa ń wọlé. Ikú bàbá yèyé ń wọlé. Aláàfin Ọ̀yọ́ ń wọlé. Bàbá mi ẹ̀jẹ̀ ìpínlẹ̀ fún MC gbèsè tèmi bóyá aláàrin tí mo fẹ́ kí ló mọ bọ́ọ̀lù MC. Ṣé káàkiri àwọn ẹ̀dá ti dé? Ikú bàbá yẹyẹ ṣọ́wọ́ àgbẹ̀ ni àbúrò dẹ̀ẹ́jẹ́ ń gbọ́ bí bàbá bá ti ń dẹ̀ẹ́jẹ́ kọ́ máa jẹ́ bí. Bami Akéwu Gbàgbó. Ẹ dábàá bá mi sọ pé ṣé wò. Ẹ tún wá bá mi sọ pé kábíyèsí o. Ọ̀pọ̀ nínú ọ̀pọ̀ ní pé ọmọ ọba tó lè bàbá jẹ́. Ẹ jẹ́ kí bàbá máa bọ̀ lókè bí. Ẹ dákun ẹ jẹ́ kí bàbá máa bọ̀. A lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ rí gbogbo àwọn bàbá wa tó gbòbí ẹni bó ṣe ń bá sí gbòbí báyìí? Ẹ̀yin ọ̀dọ́ yẹn máa lò gbọ́dọ̀ yìí dáadáa. Ẹ rí ìyàwó lẹ́ẹ̀kan náà kí tó gbé fa ọwọ́ bàbá ẹ̀ wọ́n ti dókè. Wọ́n dà wọ́n. Ààrẹ. So, bá ṣe kí bàbá wa Sheikh Akéwu Gbàgbó ọmọ Akéwu Gbèrú máa ṣàdúrà àgbọ̀rẹ́ bá ṣe kí wọn káàbọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbà wá tí a wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mọ̀ mí délé wọ́n mọ̀ ní pé nílé wa ààrẹ nǹkan ní ìlú kéwù lọ ilé àfáà nílé wa. Bí tíra bá já ní sánmà wọ́n jù níbi tí a ti bí mi lókè àdó ní mọ́tàlá. Kò síbò míì ní gbogbo ilẹ̀ Ìbàdàn tí wọ́n ń pè nílùú àfáà jọ̀dọ̀ wa lọ lókè àdó ní mọ́tàlá. Alif làwa fi máa ń lajú. Ibi tí mo wà wájú ní àfọ̀ ọmọ àfáà ìlú náà. Ẹlẹ́hà bẹ nínú àwọn ọmọ yìí kìí ṣe ẹlẹ́hà ẹgbẹ́ àdáṣọ borí nìkan tó ń bojú ni tó sì jẹ́ pé ọ àlùkùránì sórí
ṣùgbọ́n pé a jẹ́ mùsùlùmí kò gbọ́dọ̀ mú wa kọlu àṣà wa kò jẹ́ gbọ́dọ̀ jẹ́ ká fọwọ́ yẹpẹrẹ mú ìtàn wa torí pé ìjẹ́ Yorùbá ló síwájú fápẹ́nuwe gbẹ́dúmọ̀ bòmí ìdílé ọlájú tá a ti bí mi lọ lókè adúlé mọ́tàlá tó sì wà nínú Ìbàdàn tó sì jẹ́lẹ̀ Yorùbá ìlú lọ́wọ́ kọ́ sáájú ká tó jọmọ Nàìjíríà ni kí wọ́n ká tó mọ̀ pé mùsùlùmí ni wá èdè Yorùbá yẹn lákọ̀ọ́kọ́ máa fọ̀ jáde lẹ́nu wọ́n fi máa kọ́ wa torí èsì dọ́tẹ́ ńlá bí wa náà ni wọ́n wà sọ pé ọ̀yá bẹ̀rẹ̀ ẹ̀rọ lóòótọ́ owó pèrò sí wa lé etí wọ́n dẹ̀ sọ orúkọ sí wa létí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ta bá lọ́wọ́ àwọn bàbá tiwa wọ́n bu ọ̀wọ̀ fún ìtàn àti àṣà àwọn bàbá wa àléfà wa ní Mọ́tàlá ẹni tí ọba ṣe tẹ̀sírì lọ́dọ̀ tiwa àkọ́kọ́ yọ ọmọ kí ẹ̀kejì yọ ọgbọ́n Yorùbá yanjú torí ẹni tí bá ṣe tẹ̀sírì ilé iná látàrí lọ sí ọjà àbá lẹ́yìn tó ṣe wípé tẹ̀sírì tí gbogbo èèyàn máa ń ṣe nínú ààwẹ̀ nínú Ramadan Ìbàdàn náà ló ti bẹ̀rẹ̀ bàbá wa Abubakar alága kejì tó wà àti bàbá wa Mọ́tàlá kejì jọ jẹ́ ẹgbẹ́ nígbà tó ń lọ sí àjò gbé fún bàbá wa Málíkì Mọ́tàlá èdè Yorùbá wọn fi ń ṣe lẹ́yìn ìgbà náà bàbá wa Tọ́yìnbó Mọ́tàlá sí nílé wa lẹ́yìn ìgbà náà bàbá wa Yúṣàù Mọ́tàlá lọ́tún jẹ́ àfọ́ àgbàlẹ̀ Ìbàdàn àwọn náà tó ṣe nílé wa lẹ́yìn tó jẹ́ wípé ìsìláàmù wá yanjú èdè Yorùbá wá yanjú lẹ́yìn yẹn àdìgbẹ́ta àwọn ilé kú bá ń bọ̀ tẹ́ bá ti déwájú mọ́sálásí wọ́n pàlù bàbá wa Yúṣàù Mọ́tàlá tí mo ní wọ́n ṣe tẹ̀sílẹ̀ ọjà balasi iléèwé kátólíìkì ni wọ́n lọ àfọ ọmọ àfáàsì ni wọ́n bàbá wọn ṣe àfáàgbà gbogbo ilẹ̀ Ìbàdàn léèdè ṣe pé ìfẹ́ bẹ nílẹ̀ Yorùbá nígbà wọ́n pè mí láàfin pé kí wọ́n á joyè ajo ìtàn àwọn kan bá bẹ̀rẹ̀ sí lérí lẹ́kẹ̀ ní ọwọ́ àtọ̀ àwọn tó ti bá mọ̀ lọ́mọ àfa sẹ́nu pé bá ti ti lò lẹ́kẹ̀ ẹlòmíì lè rò pé àwọn wà gbẹ ẹgbẹ́ kan ní àbí kiri kan ní mi sì bá wọn jìnnà torí pé ọmọ fi àṣà ní yangàn ní kò lẹ́kẹ̀ ní sọ́wọ́ ẹnìkan wá di nílé ìrìn lọ́kàn mọ́ ní òkè fọ́nà kọ́ máa fá ìlú tó ń dá sọ̀rọ̀ nínú Àlùkùránì Ọlọ́run fálù ìlẹ̀kẹ̀ Ọlọ́run fálù ìlẹ̀kẹ̀ níjọ́ àwọn bàbá wa tó jọba wọ́n èé lo chain ìlẹ̀kẹ̀ lásán ni wọ́n máa ń lò ìgbàlódé làwọn kábíyèsí wa ń lo chain ìlẹ̀kẹ̀ ìbílẹ̀ lóríṣiríṣi tá a bá di gbogbo àwọn ẹ̀tọ́ àwọn ọmọ wa ní ṣe pé irú ìlẹ̀kẹ̀ wo mo lò mo wà ìlẹ̀kẹ̀ náà sì máa ń fálù láti gbàdégbà pápẹ́júwe ní nǹkan bí ọdún bíi 3 sẹ́yìn sí 4 ìlẹ̀kẹ̀ ẹ̀yìn téèyàn bá rà ní ẹgbẹ̀rún lọ́nà igba 200,000 naira lónìí olónìí báyìí yóò ti di 800,000 naira ẹ̀wọ̀n tó fi lò ní ìlú ìbílẹ̀ ìlẹ̀kẹ̀ ẹ̀yìn oní 1 million wà oní 3 million wà bí góòlù náà ṣe máa ń lọ sókè bẹ́ẹ̀ náà ìlẹ̀kẹ̀ ń lọ sókè lọ́dọ̀ fi ròyìn rẹ̀ nínú Àlùkùránì nítorí tó fálù lọ́dọ̀ sí fáwọn nílẹ̀ Yorùbá. Àṣàánú bẹ́ẹ̀ yẹn jẹ́ Mùsùlùmí àbó jẹ́ Kírísítẹ́nì kò ní kọ́ máa ń lo ìlẹ̀kẹ̀. Àwọn ìtàbá bímọ nílé wa lọ́pọ̀lọpọ̀ láwọn àfọ ìlẹ̀kẹ̀ láwọn kọ́ máa ń ṣe sí ọmọ lọ́wọ́ wáyé bá fi dàgbà táwa nílé lò. Àwọn ìyá wa sílẹ̀kẹ̀ sí ìlú gbèdé ń bẹ oríṣiríṣi ń bẹ. Kò sí nǹkan bí àfọ àgbẹ̀tàn Yorùbá kalẹ̀ jù láti má jẹ́ kí ìtàn wa àti àṣà wọn parun. Torí pé ìtàn Yorùbá ń fi ìyẹn lẹ̀ fún ọ̀gá mi ó ju bá a ṣe rò lọ. Kókó ni wípé ajáde ẹ̀rọ á máa bá àwọn ọ̀dọ́ láti pa ìtàn. Mo sọ fún àwọn ọ̀gá mi iṣẹ́ tí mò ń ṣe kò lè ṣiṣẹ́ tó wù mí láti máa pa ìtàn. Mo fi Ọlọ́run wa búra kò fi ọjọ́ kan wù mí rí ṣùgbọ́n iṣẹ́ tó lọ́wọ́ rán mi ni. Tọ́lọ́wọ́ èmi náà ti wà lọ́fíìsì
kí n jẹ́ dókítọ̀, kí n jẹ́ ẹnjìníà, because iṣẹ́ ìtàn èèyàn mélòó ló ń gbọ́ ìtàn náà, èèyàn mélòó ló kọ bí ara sí tàn náà, kò wù mí. Ṣùgbọ́n gbọ́dọ̀ pé tọ́lọ́ rán èèyàn ni a sì dúpẹ́ ibi tá a gbé dé kọ́lọ̀ jẹ́ a lè gbé jù bẹ́ẹ̀ lọ. Torí pé a bẹ̀rẹ̀ bí eré láti inú ilé látẹ̀yìn ìkùlé. Ọlọ́run sọ ní tí gbogbo ayé ń gbọ́, a jẹ́ rí pé a ṣe àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ ìtàn wa. Ilé yìí lọ́pọ̀ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ní àfikún wa. Ìlú Ìbàdàn ní oyè ti fálù jù nílẹ̀ Yorùbá lónìí. Bẹ́ẹ̀ bá joyè káàkiri tí ọba sì joyè ń bàdàn lọ́lọ́pàá. Kí ló fà á? Òun ni the last capital tá a ní láyé ogun nílẹ̀ Yorùbá. Ìbàdàn the last empire. Ìyẹn nìkan kọ́. Ìbàdàn náà tún ní olú ìlú Western region. Ìyẹn nìkan tó kọ́ gbogbo ìdílé tí ń bẹ n'Íbàdàn òun kálukú lọ́mọ ibi tó ti wá fa akọyọ. Irú olórí ilé àwọn ìdílé jagunjagun tó ń sọ lórí wa Mọ́yẹ̀ Okùn Adé ọmọ Ilé Ifẹ̀ ni. Ìbíkúlé lójókòó ọmọ Ìjàdó ni. A máa rí ọmọ Ọ̀yọ́, a máa rí gbogbo wa ṣe wáyò. Kí wọ́n wá pè ní pé tó ìwọ ló yà àárẹ̀ òpìtàn tọ́ sí ládùúgbò àwọn òpìtàn àwọn òkọ̀wé tí ń bẹ n'Íbàdàn àti tí ń bẹ káàkiri. Lẹ́yìn ìyẹn wọ́n fún wa ní award tó jẹ́ international award. Káwọn ìdílé jagunjagun tó wá fi ọ̀pá ìlú wípé àwọn bàbá wọn ló dáàbò bo ilẹ̀ Yorùbá o. Àwọn àná náà sì ń bẹ láyé aṣọ́jà àárẹ̀ òpìtàn gbogbo ilẹ̀ Yorùbá. Ọ̀ká àkànnì ẹ̀yẹ wọ́n fún wa kò tí ì dóye o. Sẹ́mi pé mo ti jẹ́ oyè àárẹ̀ òpìtàn ilẹ̀ Ìbàdàn. Ìgbà tí ó dòye ìgbà tá a bá tó jẹ Aláàfin Ọ̀yọ́ tí bàbá bá gorí àpèrè onílànà bẹ́lẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe máa ń sọ. Ṣùgbọ́n gbogbo ìdílé jagunjagun etí bàbá ó sì gbóná ló pé ẹ̀yin wo ni ẹ ló tọ́ sí àwọn ọmọ yín ni o tẹ́ ẹ rán lọ ká lọ kojú àwọn Fúlàní lógun Òṣogbo àwa rèé àwa la fà kalẹ̀ wípé òun ló tọ́ sí ìlànà ìyẹ́lẹ̀ Yorùbá. Mo wá dúpẹ́ pàápàá ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ bí wọ́n ti ń da ìtàn ilẹ̀ Yorùbá rú. Ẹlòmíì ò ní mọ̀tàn yóò bọ́ ọ̀tá yóò máa bà á lọ. Ṣùgbọ́n a ti rí nísìn láti kan bíi ọdún bíi 5 sẹ́yìn ohun kálukú ti ń sọ ìtàn tí ó sọ. Èmi sì máa ń sọ kìí ṣe kí ìlú ó tóbi. Ìní ń jẹ́ kó níta o, ìlú lè tó kọjá kó tóbi jù bàtẹ́ lọ. Tí ọ̀bá níta náà sọ pé kò níta. Kábíyèsí ọba alára wọn jókòó yìí. Alára wọn jókòó yìí. Ìtẹ́ ẹgbẹ̀rún ọdún mẹ́ta ń bẹ lórí ìlú bàbá. Tẹ́ ẹ bá ti kó ìyáàlẹ̀ ẹ̀jẹ̀ tẹ́ ẹ lọ sí èjìlú lẹ́ẹ̀kan ìlú bàbá. Àwọn wà lára àwọn tó ránṣẹ́ lọ bá Láàfin. Fi ẹ̀ṣọ́ ránṣẹ́. Fi ẹ̀ṣọ́ ránṣẹ́. Àwọn Ìjẹ̀ṣà ń dà wá láàmú. Àwọn Ìjẹ̀ṣà wọ́n ń dà wá láàmú. Àtàwọn ọba mi ẹ̀jẹ̀ fìlú lẹ̀ fọ́nká mi. Kábà lé mọ́ ìtàn. Ìtumọ̀ múnú mi dùn ní wípé ọba ìṣẹ̀ǹbáyé tí ìtẹ̀ ẹgbẹ̀rún ọdún mẹ́ta ti kọjá lórí rẹ̀ wọ́n bẹ́ẹ̀ jókòó. Sẹ́wọ̀n pé kàkí wọ́n bá máa gbé tàn fún wa, wọ́n ní Odùduwà, ìtàn Odùduwà ni wọ́n mú. Bí ìgbà tá à ń sọ̀rọ̀ Ìbàdàn tá à ń sọ̀rọ̀ Olúyọ̀lé sẹ́ pé Ìbàdàn Olúyọ̀lé sì ni nọ́mbà kíni nọ́mbà 3. Kìí ṣe Ìbàdàn tí ìgbà tí lágbélú. Ìbàdàn làwọn ọmọ rẹ̀ kọ́kọ́. Ìbàdàn Mọ́yẹ̀ ní ìta wà àmọ́ Olúyọ̀lé lọ́fẹ̀ẹ́ lójú. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ Odùduwà ìtọ́ Odùduwà kéré púpọ̀ nínú ìtàn. Ó kéré gan là ń sọ. Ẹ̀rí láìpẹ́ láàgbọ́n tí ọba kan sọ pé ìlú àwọn ẹni ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀. Sẹ̀mọ̀ oríṣiríṣi àlọ́ lè lò. Tẹ̀ka lára ní gbàràgà. Ẹni tó nílùú àwọn ní ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀. Ó sì ń sọ pé ìlú bá ẹ̀tọ́ olóbí ó sì ní ọba 21 ní ìlú tó ń bẹ̀rù àtẹ́lù tó wọ́n sì gbà pé ṣé lágbájá òun ni ó bí bàbá mi.
mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀kẹ́ yóò gbé lò làákàyè. Ìta gbẹ́sẹ̀ ní Yorùbá kalẹ̀ fún ó wà fún Mùsùlùmí, ó wà fún Kírísítẹ́nì, ó wà fún ẹlẹ́sìn ìbílẹ̀. Inú mi dùn pé bàbá wa ṣé ìkájọ́ gbàgbọ́ òbí wa ń bì. Ẹ wò gba wàhálà ọ̀rọ̀ ó ṣe ọ̀rọ̀ ta lọ́lọ́run nígbà wọn. Ṣáájú ọ̀rọ̀ wọn tó gún rẹ́gẹ́ bàbá lọ bá àwọn jáde ni wọ́n rí. Kí ló dé ìwọ ọmọ ìwá kò rí báyìí? Bọ́ọ̀ bá sí Ìsìláàmù mọ́ fẹ́ ìkànnì wálé Yorùbá àwọn ẹ̀fà wàhálà. Kò sí táwọn àwọn kan fẹ́ kóra wọn jọ fẹ́fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ kò sí tí wọ́n sọ sí bàbá tó ń gbà náà. Nígbà wọn bá bu wọn lọ́wọ́ àwọn máa sọ fún wọn pé ni mo fi wá dìde pé àdélódé ọ̀rọ̀ ta lọ́nà ẹ̀jẹ̀ bí o àfáàlì mi o ọmọ àfáàlì mi ẹ̀fọn oníṣègùnlẹ̀ kó ṣe ṣègùn ẹ̀fọn lọ́ọ̀yà rẹ̀ àwa náà àti àlùwà lálásà ìmọ̀ọ́ṣe ẹ̀mí ká àfa àmọ́ ìjọ wọn ti tàlẹ́ǹtì wọn ó yà àfa ẹ̀ sàlùwàlá ó yẹ bọ́ọ̀tà lórí social media wá kírun fún wa kárí tẹ́tí wà pé àlùwàlá wọ́n ti máa fẹ́ níbo ni àfa sọ pé kàwé àti bàálí ni ló kéré ju ṣiṣẹ́ fún wa ṣàlàyé rẹ̀ odidi tíra kan ló kéré jù. Ìlú ẹgbẹ́ bàbá wa wá ìgbìyànjú tí wọ́n ní pé mò ń lẹ Yorùbá yóò ṣe wà lálàáfíà. Ẹ wo ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tó ń lọ bàbá wà ní Amẹ́ríkà bí ẹ ṣe dé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ náà wọ́n tó sáré lọ rán. Ilẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá ẹ̀sìn ni wọ́n dà wá pọ̀ àmọ́ ìlú dà wá pọ̀ èdè dà wá pọ̀ bíbí dà wá pọ̀. Báwa la ṣe jẹ́ Ìbàdàn àgbẹ̀lòmíì ní bàbá nígbà tí Ìbàdàn jẹ́ lu jagunjagun ju Aláàfin Ọ̀yọ́. Ìdí nu náà fi Olúyọ̀lé jẹ Basọ̀rún sí Ìbàdàn tí wọ́n fi kún omi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sí Ìjàyè. Lóòótọ́ Ìjàyè kún omi náà ti di orílẹ̀ Ìbàdàn lónìí oṣù Aládé Olúbàdàn ọ̀nà Bòmílì. Ìtìtà Yorùbá dúró lé lórí torí ìtàn ń parẹ́ lọ. Àwa mélòó la mọ ìtàn mọ́? Ìtẹ̀lú òyìnbó àwọn òyìnbó ó dùn sẹ́nu àwọn bàbá wa tó lọ sí ìlú òyìnbó bẹ́ẹ̀ bá dá Amẹ́ríkà lónìí bẹ́ẹ̀ lọ sáwọn London wọ́n lọ sáwọn ìlú kan kí wọ́n tó lè fún ọ níwèé ìgbélú pé tó ọmọ onílẹ̀ wọn náà dára wa o ọkọ̀ọ̀kọ̀ lọ kọ́ náà wọn. Èèyàn kọ́ bàjẹ́ lónìí kọ̀kọ́ náà wa ó sì ra ẹ̀ ń kọ́lé. Èèyàn dẹ́gbẹ́ lónìí kọ̀mọ̀tàn Ọ̀yọ́ ó sì ra ẹ̀ ń kọ́lé àlófin ẹ bá lọ káàkiri gbogbo olóńgbò wa nísìnyí àwọn Fúlàní wọ́n ti gba gbogbo olóńgbò wa nílànà bẹ́ẹ̀ tẹ̀lé tí ń bẹ nínú gbó wájú tí ń bẹ nílùú lọ. Àwọn òní máa sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn bàbá wa àwọn nǹkan àlùmọ́nì nǹkan ní ìgbẹ́ tí wọ́n bá gbé jáde ọgbọ́ gbogbo àwọn tá à ń bẹ nílẹ̀ Yorùbá yìí fún 500 years. Ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ kọ́lá lè máa sọ àwọn Fúlàní tẹ́tẹ̀ lọ́ba sínú igbó wa amọ̀dí. Fúlàní mọ ibi tí góòlù wà, wọ́n mọ ibi tí wúrà wà, wọ́n mọ ibi dáyámọ̀dì wà, wọ́n mọ ibi táwọn kan àlùmọ́nì wà. Iṣẹ́ wọn ni ewé kan bẹ ewé àlùpàyídà ọ̀pọ̀ ńlẹ̀ Yorùbá àmọ́ ọmọ Yorùbá tó bá lòun rí já kọjá yìí Fúlàní nìkan ló lè já. Ewé àlùpàyídà pupa Fúlàní nìkan ló lè já ilẹ̀ Yorùbá níbẹ̀ tí wọ́n ń jọ. Torí bí náà láti ní gíla torí pé tó bá fi lè yọ tó bá fi lè gbójú kò torí bẹ́ẹ̀ bá bá rí ẹyọ kan rẹ̀ lónìí wọ́n lè rà ní mílíọ̀nù mẹ́wàá lọ́wọ́ èèyàn. Àwọn ewé pọ̀ báwọn tó ṣe pé tó bá yọ ọjọ́ tó bá yọ náà ní wọlé tó pọ̀ dáadáa irú ẹ̀ ní bongada tó bá yọ láàárọ̀ bóòrùn bá ti wọ̀ báyìí òun náà bá wọ̀ lọ. Làwọn bàbá wọn sọ pé òòrùn lè wọ̀ bá bongada. Ṣùgbọ́n nígbà táwa fúnra wa ò mọ̀ tán wa tá a mà sá wa bóun la ṣe fẹ́ ṣe tí ó yẹjú. Bóun la ṣe fẹ́ ṣe tí ó yẹjú. Ìdí ni ta fi ń lọ káàkiri lọ sọ́ọ̀tù lọ sósì. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run lẹ́yìn ìgbà á jẹ́ oyè ààrẹ òkè tàtà ní ọjọ́ 16 oṣù kìíní ọdún 2021. Nígbà tó di 20 oṣù kejì 2021 kò tí ì ju oṣù kàtọ́jọ́ mẹ́rin lọ wọ́n kò jàpọ̀ ọkọ̀. Oríire tí mo ṣe ní bẹ́ẹ̀ mi ò gbé ojú tó lé sẹ́gbẹ̀ẹ́. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ èdè mọ́tò tákìtì lórí kíni lórí bá ń ṣiṣẹ́ ìwádìí
ó sì wá ta ń gbọ́ náà ẹ̀mí kò sì síbi tí mò ń lọ òun náà mọ̀ tí bá fẹ́ tíráàlù màkàlẹ̀ ojú ló dé ọ̀yà à ń lọ ojú ẹ̀ mo ṣe ń pọ̀ ká sínú mọ́tò kò ṣẹlẹ̀ rí ní ìsìnkú mo sì lọ nígbà mo sì lásìlẹ̀ ìtọ́nà ṣe dókítà yẹn ní pé tó ń bá sọ̀sẹ̀ ìṣẹ́jú márùn-ún pípọ̀ mi oní ọ̀nà sì kọ́kọ́ pè báyìí ló ṣẹlẹ̀ lórí iṣẹ́ yìí náà ṣùgbọ́n àwa dúpẹ́ ibi tá a ti gbé dé láyé lónìí ibi tá a ti gbé dé láyé ibi tẹ́lẹ̀ náà rò pé iṣẹ́ ìtàn Yorùbá ó ti dé mi àkọ́kọ́ tá a lè mí tí mò ń gbé odidi ọba aládé ìṣẹ̀báyé dìde kìí ṣe yí pé ara àwọn ọba tó ní ìyá adé ọ̀pọ̀ nílẹ̀ Yorùbá ó ń kálukú lè máa sọ̀tàn ó lè máa kóró lóko ọba ti sọ̀rọ̀ ó yà wá àmọ́jọ́tọ̀ ọ̀bẹ̀rẹ̀ tọba ń sọ̀tàn ẹgbẹ̀rún ọdún àwa ń sọ̀tàn ẹgbẹ̀rún ọdún méjì ẹgbẹ̀rún ọdún mẹ́ta ìpìlẹ̀ lé báńbá làwọn bàbá wa ní. ọ̀pọ̀lọpọ̀ kẹ́lá dojúkọ lórí ìtàn Yorùbá yìí ni mo fi dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi Dr. Samuel Gbèsàbí ìbí ìtúbẹ̀ tá à ń dojúkọ ṣùgbọ́n a dúpẹ́ wọ́n ń bè wá wò wọ́n sì bá wa ní ìrókò wọ́n bá wa ní ìrókò wọ́n ń bè wá á sọ̀tàn wọ́n gbọ́wọ́ wọ́n lérí wọ́n lé ẹnu ṣùgbọ́n ibi mo ti bẹ̀rẹ̀ mo ní kò wù mí láti máa sọ̀tàn ṣùgbọ́n sẹ́tọ́lọ̀ wọn rán mi ní ẹni òjò ṣòro. Mo wà lórí program bàbá ní ìjọ àlàrúbà bàbá Kọ́lá Olóòtú. Bàbá wa pè mí wọ́n máa sọ gbogbo táwọn yẹn ti ń bẹ àwọn káàkiri àgbáyé. Ibi láyé àgbàsùgbà bàbá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ló pè mí náà àwọn àmì bẹ́ẹ̀ nígbà tí mi lè sọ náà ọjọ́ náà ẹ mọ̀ wá sí láti kúrò láyé mi. Bàbá wọn bá fẹ́ ní Awólọ́wọ̀ ní sẹ́túrì náà lò lọ kò sẹ́nìkan tó gbajúmọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tá à ń bí nìsí àwọn aláyẹ̀sẹ̀ máa júwe Awólọ́wọ̀ fún. Mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn àwa. Ẹ jẹ́ ká fi ìtàn àti àṣà ẹ jẹ́ ká fi kọ́ ọmọ wa. Àwọn ọmọ wa fún ààbò orílẹ̀ orílẹ̀ mọ́. Láyé ẹjọ́ bọ́mọ ṣe ń kéwòn wọ́n bẹ̀rẹ̀ sí ní kí lórí kí ìyá rẹ̀. Yétúndé ìyájọ́ olè mẹ́nu wọ́n bẹ̀rẹ̀ sí ní kí lórí kí yẹ wọ́n kí lórí kí yẹ bàbẹ̀. Níbi oríkì orílẹ̀ ìta máa wà ń bẹ̀. Ẹ rí i pé mo kí oríkì ọlọ́lá lẹ́ẹ̀kan. Nínú oríkì ọlọ́lá ló já mọ tí ọlọ́lá àti olówó òdùnkú jọ kúnlẹ̀. Ẹ já múra sóríkì orílẹ̀. Ẹ já múra sí àṣà wa. Èmi náà máa wá aṣọ tí n bá jáde ṣẹ́ẹ̀tì màá wọ̀. Ìyẹn ọ̀sán pé ká mọ̀ mójútó àṣà wa. Ẹ já mójútó ìtàn wa. Ká bẹ̀rẹ̀ látàgbọ́lé. Ẹbí sọnù, agboolé parẹ́, ìtàn parẹ́. Àwa Yorùbá à ń fọwọ́ yẹpẹrẹ mú àṣà wa. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá tí a wá. Àtàwọn tá a ń wò ní káàkiri àgbáyé. Kò sí ìdí méjì tá a fi gbé ìtàn Yorùbá kalẹ̀ láti dá òkú wa padà. Ilẹ̀ Yorùbá ti wà more than 11,000 years. Ojú káwá máa sọ olùkọ́ àtẹ̀wọ̀n lọ. Àlọ́ lè yùn. Ẹja bẹ̀rẹ̀ láti fi kọ́ bẹ̀rẹ̀. Ẹja mọ̀ pé níbi la bí Odùduwà ọmọ ilé Ifẹ̀ yìí. Ẹgbàgbé àlọ́ sódùduwà náà ló bí Ọbàtálá, Odùduwà náà ló bí Ọ̀rànfẹ̀. Wọ́n lọ bá wọn. Ká bẹ̀rẹ̀ lẹ́bí tó yẹ ká ti bẹ̀rẹ̀ ká lè dógùn padà. Nígbà táwọn òyìnbó wá ṣe ghost DNA. Wọ́n rí pé ìran wa, àwa Yorùbá ọmọ Òòtù. Ìran tí wọ́n ń wá ìran ní ìsínú ìran ni wá. Ó ń bẹ́ẹ̀ rìpọ́ọ̀tù yẹn bẹ, wọ́n pè ní unknown DNA, ghost DNA. Ìran tí wọ́n ń wá ìran ní ìsínú ẹ̀ ni wá kìí ṣe pé wọ́n wá pé àwọn Yorùbá. Kápá ni bàbá wọn, Haúsá ni bàbá wọn, Ghana ni bàbá wọn. Irọ́ déédé Tógò wájú Ghana ni Áfíríkà òsì ni wọ́n ń dá wọn padà sí Ifẹ̀. Tó fi wá dé Kóńgò wọ́n ń dá wọn padà sí Ifẹ̀.
tó bá sọ ìwé tí àwọn bàbá ni ó ṣàlàyé ẹ̀ fún wa. ẹ dákun ẹ bá mi fún ààrẹ látẹ̀wọ́. ọ̀jọ̀gbọ́n àgbà ẹ̀rọ lotus tó ti kọ ìwé nípa ilẹ̀ Yorùbá ní nǹkan bíi 2,500 years wọ́n fi ìwé ìpamọ́ bàbá ló jẹ́gẹ́ lórí. mo ní sẹ́yìn náà fi hàn mí ìró oògùn ní ìdímọ̀lẹ́jọ́rò. ẹ jẹ́ àgbọ̀ lónìí o. gbogbo ayé ní pariwo ẹ̀ fún pé 2,500 years wọ́n èdè ànábì wa Muhammad wọ́n èdè Jesus Christ tẹ́lẹ̀ kẹ́sì kọ ìwé nípa wa ìró kí ni mo gbọ́ sí bàbá ń pè wá láti wá o nǹkan yìí tẹ́ ti kọ nǹkan yìí ó dáa bá ọwọ́ mi bá tí mò ń wá bí bàbá àwọn àtọ́rí tẹ́ forí bẹ́tẹ́ kọrùn bẹ́ẹ̀ mo ní ọkọ̀ ìyá ayé ọwọ́ mi ti bá gbogbo òkúta ẹ bá lọ rí kẹsẹ́ẹ̀tì ẹ bá bí àwọn aráàlú ní pé ẹ gba fẹ́ rí kẹsẹ́ẹ̀tì lọ rí láyé ẹ̀wọ̀n tó wá sọ́ni ìjọba tó wá lọ sí British Library tó ní rí kẹsẹ́ẹ̀tì lọ rí bẹ́ẹ̀ because wọ́n ti ṣe pẹ̀lú àwọn Fúlàní the only one ti ń bẹ lọ́wọ́ wa nígbà àwọn ọmọ wa wọlé wọ́n tún kìlọ̀ fún wa yí pé ọ̀gbọ́dọ̀ níta ìwé sinimá níta lórí kí ni òṣèlú níta lórí wípé báwa Yorùbá ti ṣe ra wa ní làwa fi dìde ẹja jíta wà báyà àjẹwà rọ̀ wá gbogbo ẹ̀yin bàbá orí adé gbogbo ẹ̀yin èèkàn láwùjọ àtẹ̀yìntẹ̀ ń wò wá káàkiri àgbáyé àwa la lè dáàbò bo ìtàn àti ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ògbó wa ẹ̀já dá padà kò sí bomi láti dá padà látara ìtàn wa ní ìtàn yóò jẹ́ àmà àná ìtàn láfi mọ òní ìtàn láfi mọ ibi tí à ń lọ mo dúpẹ́ lọ́wọ́ gbà wá tá a wà wá. ẹ dábọ̀ ẹ dé kí àtẹwọ́ ẹ rí ilẹ̀ Yorùbá ẹ̀ lọ. Season 1 lẹ́gbọ́ yìí.